ọmọ Nàìjíríà ẹ gbà mí o lọ́wọ́ Chief Nureni Àkànbí Ìbà Olúyọ̀lé. Gbogbo ọmọ Nàìjíríà ẹ gbà mí o, ẹ gbà mí, mi ò mọ ọkàn tí mo gbà nígbà Chief Nureni Àkànbí. Governor Ṣèyí Mákindé, Your Excellency Governor Ṣèyí Mákindé, ẹ gbà mí lọ́wọ́ Chief Nureni o. Kábíyèsí Olúbàdàn of Ìbàdàn land Ọba Rashidi Ládọjà, ẹ gbà mí lọ́wọ́ Chief Nureni o, High Chief Nureni, ẹ gbà mí lọ́wọ́ ẹ, mi ò mọ ọkàn tí mo gbà lọ́wọ́ ẹ o. Iṣẹ́ tí mo ṣe fógún ọdún Chief Nureni gbẹ́sẹ̀ lé ó gbà lọ́wọ́ mi, ó ní mi ò kì í ṣe ọmọ Ìbàdàn. Ó bẹ̀rẹ̀ láti ọdún ìgbà tó ti bẹ̀rẹ̀ lélẹ́yìí 2004 mo lọ sí Ministry of Lands lọ́yọ̀ State. Mo rí swamping area kan ní at the back of Olúyọ̀lé High School nìbàdàn pé ó ṣe gbẹ́ odò ẹja sí. School government of Ọ̀yọ́ State wọ́n ti approve ẹ̀ fún mi temporarily pé kí n lọ gbẹ́ odò ẹja síbẹ̀ kí n máa lò ó. Mo dẹ̀ gbẹ́ odò ẹja 26 ponds ni mo gbẹ́ síbẹ̀ tí mo kó ẹja sí. Mi ò fi ṣèyí lójú kan, mo tún padà lọ bá Olúyọ̀lé High School pé mo rí setback ní ọ̀dọ̀ yín ilẹ̀ Olúyọ̀lé High School ni pé mo fẹ́ gbẹ́ odò ẹja síbẹ̀. Wọ́n ní kí n gbẹ́ odò ẹja síbẹ̀ pé kí n máa lọ bẹ̀ kí n máa san owó sí school every year. Pé àwọn ọ̀dọ́ máa kó àwọn ọmọ wá láti máa ṣe IT ní ọ̀dọ̀ mi. Mo dẹ̀ kó àwọn ọmọ, mo ń kọ́ wọn bọ́n ṣe ń ṣe ẹja, bọ́n ṣe ń hash ẹja, bọ́n ṣe ń breed ẹja, bọ́n ṣe ń raise ẹja láti bẹ̀rẹ̀ ni mo ń kọ́ wọn títí dópin. Àwọn receipt tí Olúyọ̀lé ń fún mi lélẹ̀, àwọn paper tí Olúyọ̀lé ń fún mi lélẹ̀ tí mo fi ń sanwó fún wọn, recommendation letter lélẹ̀. Every year mo ń san, this is 2024 50,000 ni wọ́n máa ń gbà lọ́wọ́ mo san dé 2024, this is 2025 ni mo san dé 2025 50,000 naira ní Olúyọ̀lé High School gbà lọ́wọ́ mi. Àwọn dọ́kúmẹ̀ntì Olúyọ̀lé lélẹ́yìí o. Nígbà tó wá di 2021 Chief Nureni dé, ó kó àwọn méjì kan dé. Àwọn thugs they are numbering about 14, àwọn èèyàn 14 thugs ni wọ́n wá dé, headed by Remi Adidapo àti Abidin Sikuru. Wọ́n gbé land agreement wá látọ̀dọ̀ Chief Nureni. Ó gbé orúkọ Chief Nureni jáde, Olóyè Nureni Àkànbí di Ìbà of Olúyọ̀lé compound ọjà ọba. Wọ́n dẹ̀ sign gbogbo ẹ̀, bẹ̀ẹ̀ bọ́n ṣe sign ẹ̀ tó kò ní déètì kò dẹ̀ ní yíà tí wọ́n sign ẹ̀ sí. Ó ní ilẹ̀ school yẹn pé òun lòun ní gbogbo pọ́n tí mo gbẹ́ síbẹ̀, ó lóun máa gba gbogbo ẹ̀, ó gbẹ́sẹ̀ lé gbogbo ẹ̀. Gbogbo ìgbìyànjú mi láti ṣe gbogbo ẹ̀ pátápátá ni ó jábọ́ sí pàbó. Àwọn tọ́ọ̀gì yẹn nà mí débi pé wọ́n ṣe mí léṣe. Mo lọ sí hospital, mo lò bí ọ̀sẹ̀ méjì lọ hospital. Wọ́n kán ọrùn mi, wọ́n kán mi lápá, mo lọ sí hospital. From there mo lọ sí Ìyágànkú police headquarter Ìyágànkú. Mo competition, wọ́n pe Chief Nureni wá síbẹ̀ àtàwọn tọ́ọ̀gì tó kó wá síbẹ̀. Chief Nureni ti ra Ìyágànkú, ó ti rà á pa. Wọn ò lè ṣe nǹkan kan sí. So after tí mo kúrò ń bẹ̀rẹ̀ tán, mo kọ another petition sí Commissioner of Police. Òun lè ti Ẹlẹ́yẹlé, this is for Commissioner of Police Ẹlẹ́yẹlé. Wọ́n dẹ̀ pe Chief Nureni, wọ́n pe Chief Nureni, wọ́n pè é. After tí wọ́n pè é, wọ́n béèrè ẹjọ́ lọ́wọ́ wa. Wọ́n dẹ̀ rí pé case yẹn pé is pure assault ni. But the ọlọ́pàá tó wà ní charge case yẹn gbà yẹn, Akin, òun ló wà ní S-squad ní Ẹlẹ́yẹlé. Wọ́n tì wọ́n mọ́lé pé tó bá dọjọ́ kejì ó kí n máa kó wọn lọ sí kóòtù. Ìgbà tó máa dọjọ́ kejì, wọ́n ní Chief Nureni pé because Chief Nureni wà àjọ wà ní police station throughout that day ni. Ìgbà tó máa di ọjọ́ kejì, wọ́n ní Chief Nureni pé Your Excellency Governor Ṣèyí Mákindé, pé Ṣèyí Mákindé pé Commissioner of Police then, that's about 5 years ago. Pé Commissioner of Police yìí pé tó jẹ́ ọ̀gá òun ni pé ó instruct òun láti change the case yẹn from assault to affray. And wọ́n dẹ̀ dá case yẹn rú, and that's the end of the case. Mi ò rí ṣe mọ́. Ìgbà tí mi ò mọ nǹkan tí mo lè ṣe, mo gbéra mo lọ sí BCOS Broadcasting Corporation. Wọ́n pe Chief Nureni lẹ́ẹ̀kínní kó wá síbẹ̀, kò dáhùn. Wọ́n pe lẹ́ẹ̀kejì kó wá síbẹ̀, kò dáhùn. Wọ́n pe lẹ́ẹ̀kẹta kó wá síbẹ̀, kò dáhùn. Mo lọ on air, BCOS gbé mi sórí air. Ìgbà tó máa ní the following week tó yẹ kí Chief Nureni yọjú síbẹ̀, Chief Nureni lọ bá wọn ní BCOS pé òun above the law, pé òun ò lè yọjú síbẹ̀ yẹn. At the end of the day, case yẹn dàrú. Ju gbogbo ẹ̀ lọ, nígbà tí Olúbàdàn débẹ̀, Kábíyèsí Rashidi Ọba Ládọjà, ó ní ká competition ẹni tí ẹ̀tọ́ ẹ̀ bá dùn tó bá gba ẹ̀tọ́ ẹ̀ mú lọ́wọ́ pé kó wá kó competition wá. Mo competition, this is the copy of the petition. On the 29/10/2025 ni mo kọ sí Kábíyèsí Ládọjà. Mo tún lọ submit kan sí ilé ẹ̀ láti gba mi ò gbọ́ nǹkan kan. Gbogbo ọmọ Nàìjíríà ẹ gbà mí o, ẹ gbà mí lọ́wọ́ Chief Nureni o, ti gbogbo tí mo ní láyé lọ́run ó ti kó lọ. Gbogbo ọmọ Nàìjíríà ẹ gbà mí o. Your Excellency Governor Ṣèyí Mákindé,
Your Excellency Governor Ṣèyí Mákindé ẹ gbà mí lọ́wọ́ Chief Nureni Olúbàdàn of Ìbàdàn land ẹ gbà mí lọ́wọ́ Chief Nureni o. Governor Ayédàtiwa ọmọ Ondo State ni mí, Ìkálẹ̀ ni mí, Governor ọmọ Ayédàtiwa, Ìkálẹ̀ ni mí, ẹ gbà mí, ẹ bá ń pe Ṣèyí Mákindé, ẹ bá ń pe Governor Ṣèyí Mákindé, ẹ bá ń pe Olúbàdàn, ẹ gbà mí lọ́wọ́ Chief Nureni, gbogbo ọmọ Nàìjíríà ẹ gbà mí o lọ́wọ́ Chief Nureni o, gbogbo ọmọ Nàìjíríà ẹ gbà mí lọ́wọ́ Chief Nureni. Mo gbà nígbà Chief Nureni o, ó ní dandan pé mi ò kí ń ṣọmọ Ìbàdàn. Ìgbà tó pẹ́ mo lọ sí ilé ẹ̀, mo lọ sọ́jà ọba lọ bá ó ní dandan àfi tí bá sà lọ́wọ́ wá. Mo ta mọ́tò tí mo ní, mo ta mọ́tò ẹyọ kan tí mo ní, mo kówó ẹ̀ lọ fún Chief Nureni. Chief Nureni gba owó lọ́wọ́ mi, kò dẹ̀ fún mi nílẹ̀. Ìgbà tó pẹ́ ó ní 26 pound ni mo gbẹ́ síbẹ̀, ó ní kó máa fún mi ní mẹ́wàá ń bẹ̀, mo ní màá gba mẹ́wàá, mo ní màá fara mọ́. After kò ju ọ̀sẹ̀ kan wọ́n tún àgbà mẹ́wàá ohun tó kù lọ́wọ́ mi. Ẹ gbà mí lọ́wọ́ Chief láti bí ọdún 6 sẹ́yìn, ẹ gbà mí lọ́wọ́ Chief Nureni omi ọmọ kan tí mo ṣe wo gbogbo ọmọ Nàìjíríà. Your Excellency Governor Ṣèyí Mákindé ẹ gbà mí lọ́wọ́ Chief Nureni. Your Excellency Governor Ṣèyí Mákindé ẹ gbà mí lọ́wọ́ Chief Nureni, mi ò mọ ọkọ tí mo rà nígbà Chief Nureni o. Your Imperial Majesty Ọba Rasheed Ládọjà the Arusha the first ẹ gbà mí lọ́wọ́ Chief Nureni, mi ò mọ ọkọ tí mo gbà nígbà Nureni o. Ẹ dákun ẹ gbà mí o, gbogbo ọmọ Nàìjíríà ẹ gbà mí o. Ọmọ Ondo State ni mí, Governor Ayédàtiwa ẹ gbà mí lọ́wọ́ ọmọ Òkìtìpupa ni mí, Ìkálẹ̀ ni mí, ẹ gbà mí lọ́wọ́ iṣẹ́ tí mo ṣe fún ọdún ní Ìbàdàn. Chief Nureni gbà lọ́wọ́ mi, ó ní kò sí nǹkan tí màá ṣe, ó ní mi ò kì í ṣe ọmọ Ìbàdàn. Mo ta gbogbo ohun tí mo ní pátápátá, mo kówó fún Chief Nureni, síbẹ̀síbẹ̀ ó sáà dandan mú àgbà látọdún kan rẹ jẹ́. Ẹ gbà mí gbogbo ọmọ Nàìjíríà ẹ gbà mí o, mi ò mọ nǹkan tí màá ṣe. Gbogbo ọmọ Nàìjíríà ẹ dákun ẹ bá mi post ẹ bá mi repost ẹ bá mi share ẹ jẹ́ kó dọ̀dọ̀ gbogbo èèyàn pátápátá, ẹ jẹ́ kó dọ̀dọ̀ Governor Ṣèyí Mákindé, ẹ jẹ́ kó dọ̀dọ̀ Olúbàdàn, ẹ jẹ́ kó dọ̀dọ̀ High Chief gbogbo Ìbàdàn, ẹ jẹ́ kó lọ viral káàkiri. Governor Ayédàtiwa ẹ bá mi post ẹ bá mi share ẹ bá mi post ẹ bá mi share ẹ jẹ́ kó káàkiri. Ẹ dákun ẹ ṣàánú mi ọmọ Nàìjíríà ẹ gbà mí lọ́wọ́ Chief Nureni o.